DNA òyìnbó kọ̀ wá ń fìyẹn nǹkan tí mo think ni pé wọ́n wá fìyẹn gbá wa ni and wọ́n dẹ̀ fi ń kó ìrònú òun ló tètè ń pa most of ọkùnrin ò gbọ́dọ̀ tí èèyàn bá ti níyàwó sílé gbàgbé pé o ti níyàwó mọ̀ pé o ti níyàwó ọmọ tó bá ti gbé fún ẹ náà ní tiẹ̀ gbogbo ọkùnrin ẹ jẹ́ ká wò láti ìpilẹ̀ṣẹ̀ gbogbo ọkùnrin tó bá ti ń ṣe ìsọmọ lórúkọ tó máa ń wọ agbádá wọ gbogbo ẹ̀ obìnrin míì máa ń yínmú sí wọn pé òun ló mẹ́ni tó bímọ fún téèyàn bá kọ̀ kówó yẹn sọ́kàn ó fẹ́ para ẹ̀ láìpẹ́ ọjọ́ ni so I don't believe in any DNA pé wọ́n ṣe DNA ẹnìkan ṣe ó fẹ́ kórònú báyàn ni DNA ò ní mí nìṣe mi kò of no use èèyàn tún waste owó á tún waste life ara ẹ̀ àìmọye tó ti ṣẹlẹ̀ sínsìn àwọn dalẹ́ nì wọ́n para àwọn àwádẹ́ ṣe ń lo ayé lọ so bí téèyàn bá lè bẹ dé kó máa bẹ lọ so ilé tó máa ti gbé wá nínú ẹ̀ kó máa manage ẹ̀ bẹ́ẹ̀ ibi tó bá dẹ̀ wọ́n kàn gbé lọ ó máa ṣoríire ibi tó lọ ọmọ àlè ló ṣoríire jù ń lu ọ̀pọ̀ ẹ lọ gbogbo àwọn tó ṣoríire lénìí ẹ lọ béèrè bàbá wọn kì í ṣe orúkọ bàbá wọn gangan náà ni wọ́n ń jẹ́ ẹni tó ń gbé wọn fún ni ẹni tóbìnrin bá bímọ fún lóbìnrin máa mọ̀ so that's what I believe in it. tá bá wo nǹkan tó ń ṣe lóde sí i máa rí i pé ó ń cause many home break ó dẹ̀ máa ń fa ọgbẹ́ ọkàn which is heartbreak because tí èmi bá wò kò yẹ ká máa tú iṣu di kókò kò yẹ ká máa tú pílẹ̀pílẹ̀ lórí because ìgbéyàwó tó ti ń dùn tó ti ń lárin tẹ̀tẹ̀lẹ̀ ó wá di oní pé ẹ lọ́n check ẹ lọ́n rí i pé àwọn mi kọ́ ni first one méjì tó kù ní tèmi ọmọ tó ń tọ́ láti jọ ṣe kí ló fẹ́ ṣe sí i cannot most kábà máa wo kí ni nǹkan most àkọ́bí ọmọ ká máa wòrò most àkọ́bí ọmọ tó yẹ pé àwọn tó máa ń bímọ kó tó wá ṣe wedding most wọn tá bá ní ká wo gbogbo àwọn àkọ́bí tó wà ní ayé nínú 100% 75% máa jẹ́ ọmọ tó ń ṣe ọmọ ọkọ because àtẹ̀ṣe girlfriend lọ́wọ́lọ́wọ́ wọ́n ṣe girlfriend boyfriend lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọ àti ní boyfriend àti ní boyfriend kó tó mú ẹ̀ bí àwọn tó ti ń fẹ́ bí àwọn méjì àbí ẹnìkan tó ti ń fẹ́ kó tó fẹ́ kó tó pàdé because ó máa ń ṣẹlẹ̀ pé ọmọ ní obìnrin mọ ọkọ tó fóun lóyún ọmọkùnrin tó fóun lóyún irọ́ ni o ó lè bọ́kùnrin sùn lé ní bí ajọ́ kẹta sí ìgbà tó wà kó jẹ́ ìyẹn ló bá sùn wàá máa rò pé bí ẹni tó gbẹ̀sùn gbẹ̀yìn ló lóyún which is ẹni tó kọ́kọ́ ṣe gan ọdẹ ni ọmọ àdúgbà ṣùgbọ́n ẹni tó gbẹ̀yìn ló máa jẹ́ so tó bá máa wò ẹni tó gbẹ̀yìn ló máa ṣe kí ni ló máa gbé fún ó common tó bá bí oyún wá wọ̀n sí ẹ fẹ́ ra yín sílé ẹ ń lọ bẹ́ẹ̀ ọmọ kejì wọ ọmọ kẹta wọ wọn wá wò pé ọmọ àkọ́kọ́ yìí kò rí lè ju àwọn ọmọ méjì tó kù yẹ wọn lẹ́nu fẹ́ máa tú dé ìsàlẹ̀ pé ṣọmọ mi yìí ṣọmọ mi lọmọ ìṣá àbí bákan so my best advice pé ọmọ àlè kọ́kọ́ bí kọ́kọ́ àwọn mí tẹ́kọ̀ wọn ọmọ tẹ́kọ̀ wọn ṣe kí wọ́n adopt ọmọ ṣọmọ tí wọ́n ní ọmọ ní tó bá máa ní àwọn ṣùgbọ́n ọdún asánì ti wà ọdún ó máa ń dìyàn kó tẹ́ máa find out later pé ọmọ yóò ń ṣe ọmọ mi tó the best for me ni kò yẹ kí ọmọ tún kọ́ bẹ́ẹ̀. nǹkan tẹ́mi ní sí ọ̀rọ̀ tẹ́ bèèrè lọ́wọ́ mi ni pé ó dáa kò tún dáa torí pé ó máa ń da ìgbéyàwó rú ni torí ní nowadays tá a wà ń sìn kò sí trust láàrin ọkọ àti ìyàwó òun dẹ̀ ló nǹkan tó ń wà pé ó ń da kíní yẹn ilé ń da ilé ewu púpọ̀ jù ìmí wà tó yẹ pé ó lè jẹ́ ọkùnrin yẹn ló ní ọmọ but torí pé kò sí trust nínú marriage yẹn ọkùnrin yẹn bóyá ó náà rẹ kan tó máa advice ẹ pé ọmọ yìí kò jọ ẹ́ ọmọ yìí kò ṣe gbá lọ ṣe báyìí lọ ṣàwo òun ló máa ń fà ó dáa kò tún dáa torí ìgbà míì tó bá lọ ṣe ó lè possible pé kò ń ṣe nowadays kò ṣáà ṣe ayé àtijọ́ lọ máa ní ọkọ àti àwọn ìyá wa ni pé ó bára wọn ní ilé bọ́láyé táwa ń sìn kò sí ogun ó bá ń lé mọ́ kò sí pé ó bá ń lé mọ́ o torí ìmí máa ń wà tó yẹ pé obìnrin mi tó bá ti lè wọlé ọkọ tó sì mọ̀ pé ilé obìnrin mi ò mọ bọ́yé ń double date obìnrin kò mọ bọ́yé ń double date ó máa ń dípẹ́ pé tóun bá ń double date
ó máa affect ọkùnrin, ó dẹ̀ tún máa obìnrin mi tó bá double date ó máa affect ẹ̀. So obìnrin mi lè máa double date, ó lè jẹ́ tó bá bímọ tán bóyá ó ń yàlè kó wà nílé ọkọ kó máa fẹ́ ọkùnrin míì lẹ́yìn ọkọ ẹ̀, kò bá ẹlẹ́dàá obìnrin míì mu. But ní nowadays ẹlòmíì tó bá ti wọlé ọkọ tán ó lè má ní àlè nígbà tí ó ń fẹ́ bọ̀bọ̀ yẹn, wọ́n tó bá ti wọlé tó ti bímọ kan ó lè ní nǹkan tó rí, bóyá nǹkan kan challenges kan tó rí tó wá fi jẹ́ pé wọ́n á yàn àlè. Ó lè má jẹ́ first born yẹn, ó lè jẹ́ first born yẹn ọmọ kan ni, ìmí lè má jẹ́ ọmọ kan, ìmí máa ti gbé oyún láti ta tó yẹ pé ẹni yìí ló love, ẹni tó wá lóyún fún kò ń ṣe ẹni tó like bọ́ náà kọ̀ọ̀kan pé òun máa lóyún fún bó wọ́n ká ẹni tóun dé love yìí kí lóun máa wá ṣe, òun ò dẹ̀ fẹ́ kí ìfẹ́ yẹn kó dàrú, àwa tì sí lọ́rùn. Tó bá wá wọlé wá gbogbo ìdààmú ó lè jẹ́ bóyá gbọ́mọ yẹn wọlé ìdààmú á bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ nílẹ̀ nìyẹn. Èmi ò fara mọ́ torí obìnrin lèmi náà, èmi náà dẹ̀ nẹ́gbọ̀n ọkùnrin, mo ò fara mọ́ ru nǹkan bẹ́ẹ̀ yẹn, kò yẹ ká máa ṣe torí pé kí ni kò sí ìgbéyàwó tó perfect láyé, àkójọ àwa ọkùnrin àtòbìnrin à ń manage ara wa ni o. DNA kò sí nǹkan tó burú jù mbẹ but irinkurin àwọn obìnrin wa òun ló fà á. Ayé tá a wà ń sìn àfi kéèyàn wà very careful because obìnrin míì á gbọ́ ọmọ ọlọ́mọ àgbọ̀ ọkọ mọ́lé ká tó wí báyìí á rí i pé ọmọ náà máa hùwàkiwà, so ohun tó ń fà nìyẹn. But nǹkan tẹ́mi kàn rí mbẹ̀ kò pé dandan títí ká ṣe irú nǹkan bẹ́ẹ̀ because èèyàn adopt ọmọ ó dẹ̀ ń sọ́dọ̀ ọmọ ẹ̀. Nípa DNA test ẹ̀ ń sọ ó jẹ́ nǹkan tó yẹ pé ó rú wa lójú lọ́pọ̀lọpọ̀ tó ń ja ìlú wa rú ní èní. Àti ní àkọ́kọ́ ó wà very important, ó ṣe pàtàkì láti ṣe nǹkan tó ń pè ní DNA test. Ẹ yẹ ká máa ṣàkíyèsí bí ìyàwó ilé wa bó ṣe ń rìn sí gẹ́gẹ́ bí ọkọ lórí aya nínú ilé. Ó ṣe pàtàkì láti mọ ìrìnsí ìyàwó èèyàn ní ṣókí. Torí kí ni? Torí ká má bàa fi ọmọ àlè ṣe ọmọ nínú ilé. Torí ọ̀rọ̀ ọ̀la ni o, kò ń ṣe títẹ̀ ní torí títọ̀ ọ̀la ni. Torí pé gbogbo bọ́yẹ ń pààyàn tó ń gbébọn tó ń gbàdá tó ń lọ káàkiri, ọmọ àlè ló pọ̀ jù láàrin wa ní society wa. Wọ́n irú àwọn àsì Yorùbá là ń sọ, Yorùbá lẹgbọ́ tí mo sọ lẹ́nu sìn. Ẹ wá bí Fúlàní ẹ bí sáàrin wa, irú ìwà ò lẹ́fẹ́ kó wù, ìwà ò lè bá tiwa mú, ìwọ ọmọ àlè náà ló máa wù. Bó jẹ́ Yorùbá náà bákan náà lọ bí sílẹ̀ Fúlàní, ìwà ẹ̀ náà ò lè bá wọn lára mú bẹ́ẹ̀, ìwọ ọmọ àlè náà ló máa wù. Ó yẹ ká máa ṣe, ọmọ àlè ń balẹ̀ jẹ́ ni, ṣó ti yé yín. DNA ṣe pàtàkì, ọmọ àlè bá ti wọlé kan ilé yẹn máa bàjẹ́ ni. DNA ṣe pàtàkì ní ṣíṣe, ṣó ti yé yín. Obìnrin náà lè súnra kì láti ṣèṣekúṣe tó bá ti wà nílé ọkọ. Ó yẹ kéèyàn máa ṣe kó tún dá, ìdí ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ lé ló ń dàrú, ó ń tún lé mi ṣe o, bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lé ló ń dàrú, nǹkan tèmi rí sí nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ lé ló ń bàjẹ́ ló ń dàrú, ó dá kò tún dá, ìdí ẹ̀ ni pé Ọlọ́run kò ṣàánú. Nígbà ayé àwọn bàbá wa kò sí irú nǹkan bẹ́ẹ̀. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ní tọmọ àlè ilé tí ò bá etílé bá ń tò, ọmọ àlè ilé ò tí ì dàgbà. Ọlọ́run ló mọ ọmọ ọkọ àtọmọ àlè, Ọlọ́run ló mọ̀. Torí ọmọ àlè mi a máa ṣiṣẹ́ ọmọ ọkọ mi á wù ọmọ àlè, kọ́lọ́run kó ṣàánú. Issue DNA nílẹ̀ Yorùbá mi ò fi òpó necessary àfi tó bá jẹ́ wípé ọkọ yẹn ti ká ìyàwó yẹn bóyá ó ti ká pẹ̀lú ẹlòmíì ta or better still ó ń gbọ́ ń pé bóyá ìyàwó ẹ̀yàn àlè àbí nǹkan, bóyá wọ́n ti ń fún ní hint pé ọmọ alákọ̀ọ́kọ́ tó bí kò kí ń ṣe titi ẹ, ẹlẹ́kejì kò kí ń ṣe titi ẹ, ẹlẹ́kẹta ni titi ẹ, kí wá lédè tó ń disturb ara ẹ. So ìgbà tí DNA tó necessary nìyẹn, I don't feel it's necessary. Nǹkan tó máa ń dàrú máa ń pọ̀, so I don't think it's advisable, kò wà advisable rárá, because ó máa ń tú ilé ẹlòmíì, ó máa ń lead sí kẹlòmíì kó pa ara wọn.